lẹ́yìn àgbàlẹ̀bọ̀ lẹ́ni ó ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dì ẹ̀tún wá ń jẹ́ òye wà wípé láyé ọjọ́ ọ̀nà ṣùgbọ́n lóde òní ojúlẹ̀yìn ó mú tó àti pé igi gogoro mọ́gbọ̀n ní lójú àwọn lótòkèrè lolúwa rẹ̀ ó ti yẹ fún wọn tún wá látòkèrè báyìí ńlọ lójú jíjìn tí ń mẹ́kún sùn tó ṣe bí òwe ẹ̀yìn àgbàlagbà Adéyínká Ọlásùnkànmí ló kọ mi pàpín baálẹ̀ fìlà ìlọ́sà àròkọ yín rèé ti sọ lórí ọbẹ̀ nínú àwòtán gàrà ajá àlú Ọ̀yọ́ tí dédé gbó nítorí bẹ́mi ọ̀rẹ́ ẹranko màrábàmì èèyàn Ọlásùnkànmí kásámàṣe dáadáa ajé ó kọ bí ẹni kìlọ̀. àti ṣe bí Ọ̀yọ́ láàárí ìlú Ọ̀yọ́ mo fẹ́ òde lò ó sì ọ́ tọkàntara àti ṣe bí Ọ̀yọ́ láàárí Ọ̀yọ́ láàárí Ọ̀yọ́ ò gbọ́dọ̀ ṣe bí olùkọ́ máa fọwọ́ mi pẹ̀lú ìmọ̀ ọgbọ́n àti ṣe bí Ọ̀yọ́ láàárí pẹ̀lú èrò gbogbo ìlú tàbí gíga. níbi mo ti ń ṣe ìfimúfínlẹ̀ káàkiri ti ìbútòrò ìlú Ọ̀yọ́ iná ni ìròyìn kan ti ń tẹ̀ ń létí ló ti ń tẹ̀ ń lọ́wọ́ wípé ǹjẹ́ ẹ mọ̀ pé ilé ẹ̀kọ́ àwọn nọ́ọ̀sì tẹ́ máa ń bá àwọn dókítà ṣiṣẹ́ nínú ọgbà ilé ẹ̀kọ́ nínú ọgbà ilé ìwòsàn tó wà nílùú Ọ̀yọ́ nínú ọgbà ilé ìwòsàn tó jẹ́ ti ìjọba tó wà ní General Hospital tó jẹ́ ti State Hospital tí ń bẹ ládùúgbò Òwòdé ibẹ̀ náà ni mo ti gbọ́ pé ní kò pẹ́ yìí ní ìjọba àpapọ̀ àti àwọn àjọ tí máa ń lu àwọn ilé ẹ̀kọ́ gíga lóǹtẹ̀ wípé ẹ̀kú ọmọ ṣe o alùyín lóǹtẹ̀ gbọ̀n àwọn ẹ̀kọ́ báyìí lẹ́tún ti lè kọ́ alùyín lóǹtẹ̀ gbọ̀n àwọn ẹ̀kọ́ báyìí lẹ́tún ti lè kọ́ ibẹ̀ náà ni wọ́n ti wá ń gbé sí i létí wípé ẹ ti mọ̀ pé kò sí bí inú ṣe jólóko tí mọ̀ dàlọ̀ ní délé sọ̀ fọ́fọ́ ibẹ̀ náà ni mo ti wá ń rí gbọ́ wípé mo ti ń gbọ́ fìrìnfìrìn wípé wọ́n fẹ́ sọ ilé ẹ̀kọ́ yìí náà di ilé ẹ̀kọ́ tí wọ́n ti lè máa gba ìwé ẹ̀rí HND lọ́wọ́lọ́wọ́ yìí OND result ni wọ́n ń fún wọn nípa ètò ìlera à ń tọ́jú èèyàn ṣùgbọ́n níbi ilé ẹ̀kọ́ yìí ìjọba fẹ́ ṣe fi òǹtẹ̀ lù láti di pé wọ́n fún àwọn náà ní àṣẹ láti máa fún àwọn akẹ́kọ̀ọ́ jáde níbẹ̀ ní ìwé ẹ̀rí tó jẹ́ ti HND níbi tí mo tún wá ti ń ṣèwádìí mi wọ́n ní irúfẹ́ ilé ẹ̀kọ́ yìí méjì náà ló wà yàtọ̀ fún èyí tó wà lẹ́lẹ́yẹlé ńbàdàn irú ẹ̀ kan bẹ nílùú Kìsì ìkejì náà ni èyí tó wà lọ́yọ́ yìí èyí tó wá ṣẹlẹ̀ ńbẹ̀ gangan tí mo fi wálé ní wípé ó wá ní àwọn nǹkan tí wọ́n máa ń wò mọ́ àwọn ilé ẹ̀kọ́ la kó tó di pé wọ́n fi wọn òǹtẹ̀ lù ú wípé ẹ ti pegedé o ẹ fi gbọ̀rọ̀ jẹ̀ka ẹ tún lè gun ìpele tó kàn láti máa tún kó àwọn ọmọ ní ẹ̀kọ́ bí àti mójútó yàn àti ń ṣe ìwòsàn fún yàn àwọn nǹkan tí wọ́n wá nílò gangan ló wá mú un wálé ní ìpalára tí ó ṣe tá a bá tètè wá wọ̀rọ̀ kọ̀wé sàdánà ni wípé wọ́n fi ìlú Ọ̀yọ́ lẹ̀ wọ́n sì lọ sáwọn ìlú míì tí wọ́n ti ṣe tán tí wọ́n sì ṣe àwọn nǹkan ìpèsè lẹ̀ láti jẹ́ kí bíbuwọ́lù yìí kó rọrùn láwọn ìlú wọn. Lára àwọn tí mo gbọ́ ni wípé nílùú Kìsì lọ́hún àwọn ọmọ bẹ̀ àti àwọn tán jẹ́ ẹgbẹ́ ìlú bẹ̀ wọ́n dá bí ẹdun o wọ́n rọ̀ bí òwe bí wọ́n ṣe ń kọ́ gbọ̀ngàn fún wọn wọ́n kọ́ ilé ìwòsàn fún wọn bẹ́ẹ̀ ni wọ́n tún kọ́ gbọ̀ngàn tó jẹ́ ti ICT center ìmọ̀ ìjìnlẹ̀ ìgbàlódé tòde òní wọ́n kọ́ fún wọn pẹ̀lú àwọn kọ̀ǹpútà lóríṣiríṣi ni wọ́n gbé fún wọn ńbẹ̀ ṣùgbọ́n nílùú Ọ̀yọ́ tá a wà ńbẹ̀ yìí àkọ́kọ́ ọbẹ̀ ni wípé ọgbà ilé ẹ̀kọ́ yìí ò ti wó àwọn igi ràbàtà báyìí tó wù àwọn ẹ̀kan rẹ̀ wọ́n ti fa àwọn ọgbà abẹ̀ ya tí wọ́n ti wó lulẹ̀ ilé ẹ̀kọ́ tí wọ́n sì lù lóǹtẹ̀ ó gbọ́dọ̀ ní ọgbà èyí ìjà kọ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì ibẹ̀ ni wípé kò sí omi mímu garaga bá a ti ń sọ pé ìlera lọ́rọ̀ tó yóò bójú mu bẹ́ẹ̀ kọjá pé ìjọba ti ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ ètò ìlera ni wọ́n àti rí omi tó dáa tó mọ́ láti máa mu láti máa lò fún day to day activities wọn fún àwọn ìgbé ayé ojoojúmọ́ wọn níbi bẹ̀. ẹ tún ṣèyún léjì ẹ̀kẹta ni wípé àwọn ilé ẹ̀kọ́ tó wà ń bẹ̀ kò tó ẹlẹ́ẹ̀kẹrin náà ni wípé lára àwọn inú ilé ẹ̀kọ́ gan ẹyọ kan tó wà ń bẹ̀ tá ẹyọ kan náà láàpé àwọn fáànù tí máa ń fẹ́ atẹ́gùn. àwọn fáànù wọn ṣiṣẹ́ mọ́ púpọ̀ wọn ni wọn ṣiṣẹ́ mọ́ tí wọ́n ti sọ sẹ́lẹ̀
oríṣiríṣi àwọn ìpèníjà lóríṣiríṣi ni wọ́n ń kojú ṣùgbọ́n díẹ̀ ni mo lè ṣàlàyé mọ́ ẹ jẹ́ ká wá gbọ́ díẹ̀ lára ohùn lẹ́nu màmá tí wọ́n jẹ́ provost fún gbogbo ilé ẹ̀kọ́ àwọn tí wọ́n ń kọ́ àwọn ọmọ ní bí a ṣe mójútó ọyàn nursing school ní Ẹlẹ́yẹlé nìbàdàn táwọn wá jẹ́ ọmọ Ọ̀yọ́ Aláàfin wa gangan ń bí ẹ jẹ́ gbọ́rọ̀ lẹ́nu wọn ẹ jẹ́ n tó fẹ́ léyìí kún fíran fídíò yìí kò sí fún fífọ́n káàkiri ayélukára torí àwa gan ò ní fi sórí ayélukára níkànnì Ajíṣebí Ọ̀yọ́ ṣùgbọ́n gbogbo àwọn àgbàlagbà tẹ ẹ bá mọ̀ nínú ìlú àwọn tó lédùn àṣẹgẹ ọ̀rọ̀ lọ́dọ̀ àwọn olówó ọlọ́rọ̀ ẹ bá wa fi ṣọwọ́ sí wọn kí wọ́n wá dìde ìrànlọ́wọ́ fún ilé ẹ̀kọ́ yìí kó má di pé wọ́n ò tún gbé ilé yìí fò àrù ni mo fi ní ó ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ́ àwọn bàbá wa tún wá sọ pé àdá àwọn àdé mọ́ ní ìsìn òpin ojúlé yìí ó mú tó àti pé igi gogoro mọ́gùn mi lójú àtòkèrè náà ni èyí ó ti yẹ̀ fún àti wípé àtòkèrè ló lójú jíjìn ti mú ẹkún sùn ọ̀hìn ẹ jẹ́ kí n fi ọ̀rọ̀ sẹ́nu màmá tí wọ́n jẹ́ ọ̀gá àgbà pátápátá fún ilé ẹ̀kọ́ yìí ní Ẹlẹ́yẹlé nílùú Ìbàdàn mò ń bọ̀ ná n tí ì dé Adéyínká pẹ̀ ń bọ̀ bí awo erin ọ̀hìn. Ajíṣebí Ọ̀yọ́ láàárín. College of Nursing and Midwifery, Oyo campus. A team of principal officers from the main campus. We are here to support our underling sister, the head of school, Mrs. Folashade Lawrence. They have been doing a great job together with our team. The college registrar is there, Mr. Adewale Raji. The director of works is here, Engineer Lawonyi. The college librarian is here, Pastor Adedokun Sholuwa. Mr. Lagbe is here, the deputy bursar. We have Mr. Akim, the college auditor. We are all here to look at what we have here. We are standing on 71,820 square meters of land that houses the Oyo State College of Nursing and Midwifery, Oyo campus. We met an architectural design produced by architectural company Kumuyi Street, Surulere, some years back, 1996 precisely. They proposed to have some strategic buildings here, classrooms, staff quarters, two-bedroom flats, two-bedroom flats, staff quarters, the provost lodge, the hostel for students, and other Senate building, SUG building, among others, as at that time. Reverend, you are welcome, sir. So we have one of the community man here, Reverend Olushola Oladele Kolade. Please come and join us, sir. We were able to engage some community leaders. We started our train from our own Bishop Ayoladigbolu last Monday when we came. We continue our journey today. We were able to see the Reverend Olushola Oladele Kolade of Kolade dynasty. We also met our Magaji, Prince Orandola Azan. We also took a train to Pa Adekunle, among others, just to make sure that we engage the community. There have been other people that we have met before. We came, the college we are not here alone. We came with the full complement of all the staff of the work department, Mr. Kola and others that joined us. The registrar didn't come alone. He came with his deputy, Mr. Biola Babatunde, and Mr. Yomi. The college librarian is not here alone either. She came with Mrs. Itunu. We are all here, and the college provost also came with the full complement of our staff, Mr. Wale and Success and Mr. Femi. We are all here. We also came with the full officers of RASA, our own officers that represented the director, Mr. Obideyi and Mr. Oladimeji. They did a great job. They've been here all day. They were able to get a place where we can get potable water. And this is the point where the provost is standing. And I think the community will take it off from here. We are saying the governor have done a great job for us. All our students are on full scholarship. I guess almost 200 plus of them. And others are still going to come in. They are on full scholarship here. So, and all the complement of staff here, the government is paying them. So, and we are giving every necessary support at every point in time.
all the practicals that the instrument they need for their practicals, we have asked the head of school to give us, and the government is going to support us with that. But like you know that in any in any establishment, if there will be development, it's going to be collaboration. So we are also calling on the community. And my humble self too, I'm a daughter of the soil too. I'm going to contribute my own little quota. I've already told the head of school and the librarian to put me on the staff list. I want to be a lecturer here, so that we will all lift the work up together. Hopefully, we are trusting that when council will come, we will also be able to have approval to run HND nursing in Oyo, so that the government has been doing the last 28 years, we lift it up. We need to lift that banner up to encourage the work that our visitor, His Excellency, Executive Governor of the state, Engineer Seyi Makinde, what he has been doing is support for us. We don't want to take it for granted. So from Oyo campus, the provost is here with the team, and we are also hopeful. This college will just anything that can stroll in here. So the perimeter fencing, we've been able to do 50%. We are trusting that the remaining 50%, something will happen, it will be done. So I want to, in the name of God the Father, the Son, and the Holy Spirit, says that we are commissioning this in faith. Amen. And water will start to flow in a short while. Amen. Thank you very much. àjíṣe bí Ọ̀yọ́ là á rí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì. àjíṣe bí Ọ̀yọ́ là á rí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.